Ojúmọ́ ayọ̀ fẹ́yìn tèmi ṣàlàfíà ni mo bá yín mi ní jẹ́ kọ́rọ̀ mi pọ̀ jù máa go straight to the point. Àkọ́kọ́ náà mo rí fídíò kan tí Alhaji Òkìkí Bright wọ́n ṣe lánàá lórí live program wọ́n send sí mi lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ gbọ́ fídíò yẹn mo wò dáadáa. Mo wá rí pé Òkìkí Bright ẹ ti ń ṣe mistake tó pọ̀ gan o ẹ ti ń ṣe mistake tó pọ̀ gan. Lóòótọ́ àwọn èèyàn sọ pé ẹ̀yin Saheed Òṣùpá mo dúró sí lórí ọ̀rọ̀ yìí mi ì dẹ̀ dúró sẹ́yìn Alhaji Saheed Òṣùpá mo wà láàrin méjì nífẹ̀ẹ́ tó bá fọ̀ làkàyè gbé mistake tó pọ̀ gan ẹ ti ń ṣe mo ti fẹ́ máa rí bí ẹni wípé ẹ jẹ́ kí n tó bọ́rọ̀ mi lọ síwájú ẹ bá mi wo fídíò tó ń fẹ́ play fún yín náà. wọ́n ti gbàgbé wípé ọmọdé ń bọ̀ wá àdàgbà lọ́la Òkìkí ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní Adékúnlé ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní èmi ò mọ̀ tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní wípé ní tó bá ń lo Barrister ogun ni Òkìkí ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní mi ò mọ̀ tẹ́lẹ̀ pé ní tó bá ń lòun Àyìndé Barrister ogun ni àmọ́ ṣá mo pọ́n ilé tó Òkìkí mo pọ́n ilé tó èmi ò fẹ́ yára ṣàlàgbà torí ọjọ́ alẹ́ mi ni ẹ̀yin lẹ̀ ń bá gbàjẹ́ o ẹ̀yin lẹ̀ ń máa ń bá gbàjẹ́ ẹ ò fẹ́ kọ́ ọmọdé ó dàgbà ẹ ti gbàgbé ó pọ́mọdé ń bọ̀ wá dàgbà lọ́la Adékúnlé oníṣẹ́ yín ti jẹ́ àwọn èèyàn tẹ́ ń sọ fún wọn ti dé bí wọ́n ti sọ fún mi ẹ sọ wípé mo bíntín ẹni kò ń ṣèrà bí irú mi àti wípé Barrister sáyì ni mo ń kọ kí ló dé ṣé bẹ́ẹ̀yàn bá ń kọ Barrister sáyì Òkìkí ṣẹ̀ṣẹ̀ ni o èmi ò máa mọ èèyàn ẹ burú. káàbọ̀ padà ṣe ẹgbọ́n nǹkan tí Òkìkí Bright tó sọnù fídíò yẹn mo ti fẹ́ máa rí bí ẹni pé ẹ ti fẹ́ máa direct ọ̀rọ̀ yín sí Alhaji Saheed Òṣùpá ẹ ti fẹ́ máa insult wọn ẹ ti fẹ́ máa attack Saheed Òṣùpá directly no mo ń bọ̀ lórí yẹn padà mo wá rí woman bó ṣe ń lọ ẹ má bínú pé mo dárúkọ yín mi kí n máa dárúkọ yín bó ṣe ń lọ àkọ́kọ́ náà on behalf of Fuji lovers máa apologize pé kẹ́ má bínú ọ̀rọ̀ tí Òkìkí Bright wọ́n sọ sí yín yẹn ọ̀rọ̀ tí Òkìkí Bright sọ sí yín yẹn pọ̀ torí mi kọ́kọ́ rí fídíò yín lára tẹ̀bẹ̀ sí ní ṣépè mo máa pẹ́ akílódé tí woman lè máa ṣépè fún Fuji musician tó pọ̀ tó báyìí mo wá lọ padà wo mo wá ṣe findings mo pé Òkìkí Bright lọ́kọ́ attack yín torí tẹ́lẹ̀ kan náà bá attack mi náà directly máa wọnú eléré yẹn máa jáde wàláì so ẹ má bínú madam bó ṣe ń lọ Òkìkí Bright kò ní mọ̀ pé irú ẹ̀ ò ní ṣọmọ lọ́wọ́ wọn mọ́ Òkìkí Bright ṣe rí ọ̀rọ̀ ìyá Saheed Òṣùpá ọ̀rọ̀ bàbá sọmọ ni kò yẹ kó fàjà tábà dẹ̀ handle issue yìí with care ó máa escalate ó máa jẹ́ fans to fans ó máa torí àwọn fans kan wọ́n ti ń sọ pé àwọn Fuji musician kan ló ń sponsor yín tí ó di ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀yin náà jáde fúnra yín ni ẹ jáde fúnra yín ẹ ṣàkíkanjú ni àti jẹ́ àti mú kẹ́yìn náà lè bá progress lẹ́yìn náà bá jáde bọ̀ a gbọ́dọ̀ fọgbọ́n ṣe ẹ wo fídíò tẹ play tẹ fi sọ̀rọ̀ yẹn òkú ọ̀rọ̀ yẹn bó wà lámọ̀ pé Saheed Òṣùpá ló ń bá wí bẹ́ẹ̀ tiẹ̀ dárúkọ wọn mi ì dẹ̀ lè blame yín púpọ̀ lórí ìyẹn tó pẹ̀ yín náà fẹ́ jà fitafita tí òkété tí ò bá rí bi gbà àgbà inú náà àgbà jáde ni ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn Alhaji Saheed Òṣùpá náà wọ́n ti gba ọ̀nà bẹ́ẹ̀ náà kọjá rí láyé kọ̀lọ̀kọ̀lọ̀ pọ́tà àkókò mọ́lé èyí tí mi tiẹ̀ lè gbàgbé láéláé èyí tó ìṣẹ̀lẹ̀ ní December ta ló kọjá ẹ̀ lọ́dún tó kọjá tọ́ni tí Wasiu Ayinde bá rí ọmọ kékeré agba búrẹ́dì lọ́wọ́ ẹ̀ búrẹ́dì gba búrẹ́dì lọ́wọ́ ẹ̀ ó máa ga pábà ni ó máa fún apá báyìí kò lè fún yàn ó máa ń gbà lọ́wọ́ yàn ni bọ̀ gbogbo yẹn ti lọ irú yẹn ẹ̀yin ò gbọdọ̀ ṣe irú ẹ̀ Alhaji Saheed Òṣùpá wọ́n ti tó lé tọ̀ àgbàlagbà akọrin ni wọ́n ẹ gbọdọ̀ rí Alhaji Saheed Òṣùpá ẹ gbọdọ̀ rí wọn fín lóòótọ́ okùn tá a dẹ fún àparò ni agilítí ló mú agilítí tẹ̀yìn tó wá mú Òkìkí Bright ẹ̀yin wá ń ṣe agídí ẹ fẹ́ kú lẹ́nu okùn ẹ̀yin kọ́ni Saheed Òṣùpá ni wọ́n ń bá wí àwọn tí wọ́n ń bá tọ́jú ń ta síra wọn ò sọ̀rọ̀ but èmi ò gbọdọ̀ blame Òkìkí Bright láyéláyé ṣùgbọ́n ẹ fi ọgbọ́n ṣe Ọlọ́run ti jẹ́ káyé Ọlọ́run ti fi yín hàn níwọ̀nba díẹ̀ báyìí the best thing advice tèmi lè fún yín ni pé ẹ set up ring light yín ẹ pa àwọn bloggers tán lórúkọ tán ní followers dáadáa
wọ́n wá witness acapella yín ṣebí 4 hours ẹ̀ pẹ́ pọ́s láti ṣe tẹ́yìn bá ti ṣe 4 hours yẹn tẹ́ stream ẹ̀ live táwọn Yorùbá yín gbé tó bá yín share live ní o 4 to 5 hours tẹ́ promise yẹn ṣe kẹ́yẹ́ káwọn bloggers bá yín post ẹ̀ everybody máa rí capacity yín wọ́n rí capability yín wọ́n rí ability yín bóyá ẹ lè ṣe kí ní àbẹ́ ẹ lè ṣe ìgbà tẹ́ bá ṣe 4 hours yẹn tẹ́ bá wá rẹ́ ní compensation lọ́wọ́ ẹni tó kọ̀ fún acapella àwọn ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní drag àwọn pa ṣùgbọ́n ẹni káwọn ọmọ ẹ̀ lọ ṣe acapella wọ́n ti ṣe 4 hours now tẹ́yìn bá tẹ̀ lè ṣe ti yín ẹ compensate ọmọ ìbẹ́ lé owó kan wà lè tẹ̀ máa fẹ́ tó ṣe acapella yẹn bọ́ọ̀ tẹ̀lé fún gbogbo owó yẹn wọ́n á compensate òkú ọmọ ṣe ẹ má attack Alhaji Saheed Òṣùpá ẹ má attack wọn rárá kò make sense tó tẹ bá attack Saheed Òṣùpá àwọn fans Saheed Òṣùpá wọn máa wá fẹ́yìn ẹ̀yin ò dẹ̀ láwọn fans tó máa dúró sí yín lẹ́yìn ìwọ̀nba àwọn fans tàtàtà tó yìí ń dúró sí yín lẹ́yìn sí wọ́n làwọn kan ló rán wọn ṣẹ́ àwọn kan anybody dẹ̀ rán wọn ṣẹ́ mí ní sọ jù bẹ́ẹ̀ lóko mi tí ìpàdé mẹ́mọ́ yín lólùfẹ́ yín náà ni Olúwayé I love you all.